Mo kí yín o, ẹ kú dédé àsìkò yìí, ẹ sì tún káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV, níbi tí a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn, àwọn àgbọ́kọ́gbọ́n ìròyìn wá fún yín láti máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lórí kìnìún. Láti ìpínlẹ̀ Ògùn, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun ló mọ̀ tẹ kọ̀rọ̀wọ̀ sí wòlíì kan eléyìí tó jẹ́ ti wòlíì ìjọ kérúbù àti séráfù kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abímbọ́lá Olúwafẹ́mi, látàrí wípé ń ṣe ló fi tìpátìkùkù tó fi jẹran sunkún sí o lára ọmọ ọdún 14 obìnrin. Bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan ni pé ìyá ọmọdébìnrin ọ̀hún òun náà ló mọ̀ tọ àgọ́ ọlọ́pàá lọ eléyìí tí ń bẹ ní Ìjẹ̀bú-Igbó tó sì lọ́ọ́ fi ẹjọ́ wòlíì ọ̀hún sùn wípé ń ṣe ni wòlíì tó parọ́ fún òun wípé ọmọ òun náà ló ní àwọn nǹkan tí ń bá jà ò nínú ẹ̀mí, ló jẹ́ pé ó ní onírúurú ẹ̀mí eléyìí tí ń da ọmọ òun láàmú, wípé òun sì fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún ọmọ náà, wípé ọmọ òun yóò dúró sí àyíká ilé ìjọsìn fún bíi ọjọ́ mélòó kan. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ gangan, nǹkan bíi aago 2 ọ̀sán òun náà ló jẹ́ pé ń ṣe ni wòlíì ló ní òun fẹ́ lọ ṣèwẹ̀ odò fọ́mọ yìí o, ló sì mú lọ sí ẹ̀bá odò kan tòsí ilé ìjọsìn náà. ó ní ibi odò yìí gan òun náà ló jẹ́ pé wòlíì ló ti fipá fi gẹ̀tilẹ̀ lára ọmọdébìnrin ọmọ ọdún 14 yìí. Eléyìí gan ló wá mú kí ìyá ọmọ náà kó fi gbé ta kó sì gba àgọ́ ọlọ́pàá lọ ní Ìjẹ̀bú-Igbó. Nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn, Ọmọlọ́lá Odùtọ́lá, tí ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀, ó ní lóòótọ́ ni wọ́n sì ti fi kélé òfin, wọ́n ti fi gbé kọ̀rọ̀wọ̀ sí wòlíì ọ̀hún tó ń pera rẹ̀ ní wòlíì, ṣùgbọ́n tó ń hùwà láabi sí ọmọ léńjẹ. Ó tún wá gbóṣùbà fún ìyá ọmọ ọ̀hún ní bó ti ṣe sọ̀rọ̀ sókè lórí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ó tún ké sí gbogbo àwọn tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ sí wípé kí wọ́n má fi ọ̀rọ̀ náà kí wọ́n má fi ṣe òkú òro, kí wọ́n dájú pé wọ́n sọ̀rọ̀ sókè, wọ́n sì lè pè fún ìdájọ́ òdodo. Nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán, téèyàn bá débi tí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ti ṣẹlẹ̀ yóò mọ̀ bomi lójú pòròpòrò ní ìpínlẹ̀ Ondo, níbi tí àwọn èèyàn tí ó tó 28 tó jẹ́ ìrónú ọkọ̀ tí wọ́n ti dolóògbé látàrí bí wọ́n ṣe jóná gúrúgúrú nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní agbègbè Onípẹ̀tẹ́sì ní òpópónà tó lọ láti ìlú Ọ̀rẹ́ sí ìpínlẹ̀ Èkó níjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Ó ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún 2025 yìí. Ní alẹ́ ọjọ́ sátidé ọ̀hún gangan ló ṣẹlẹ̀, ló jẹ́ pé àwọn ọkọ̀ bọ́ọ̀sì méjì tó jẹ́ pé wọ́n kérò kún bámú tí wọ́n sì ń sáré ní ìkan fi ọ̀nà rẹ̀ sílẹ̀ ló sì wáyà bàrà ló sì wá kọlu ìkejì wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Òun náà ló jẹ́ pé ọkọ̀ méjèèjì òun náà ló gbaná, nígbà tí ẹni tí ó jẹ́ adarí àgbà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó FRSC ní ẹ̀ka tìpínlẹ̀ Ondo, dókítà Samuel Ìbítóyè, tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní ẹ̀wò jẹ́ tó bani lọ́kàn jẹ́ o. Ó ní ọkọ̀ bọ́ọ̀sì méjèèjì tó ń ta àwọn èrò tí ń bẹ nínú ẹ̀, ó ní gbogbo wọn ni wọ́n jóná gúrúgúrú. Ó ní ṣáájú àwọn èèyàn 22 òun náà ni wọ́n mọ̀ lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 18 òun náà ló jẹ́ pé wọ́n jóná gúrúgúrú nígbà tí wọ́n gbìyànjú láti kó àwọn 4 lọ sílé ìwòsàn. Wọ́n láwọn 2 míì wọn àdélé ìwòsàn tó wọ́n fi jẹ́ Ọlọ́run nípè, ṣùgbọ́n àwọn 2 míì báyìí wọ́n ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run, bóyá wọ́n kú bóyá wọ́n yè, òun náà ni wọ́n ń bẹ ní ilé ìwòsàn báyìí. Ṣùgbọ́n àwọn 30 èèyàn wọ́n ti dolóògbé yányán nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà. Nígbà tí ó mọ̀ síwájú sí i, ó ní eré àsápajúdé àti mímọ̀ lu òfin ìrìnnà, òfin wakọ̀ lójú pópó, òun náà ló fà á tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi ṣẹlẹ̀. Ó wá ké sí àwọn èrò tí ń wọkọ̀ wípé kán jọ̀ọ́ jàre tó bá di pé dírẹ́bà ọkọ̀ tó ń gbé wọn tí ó ti ń wa ìwàkuwà àbí ó ti ń ṣẹ̀ sí òfin ìrìnnà, oníkan ètè mọ́ sọ̀rọ̀ sókè kí wọ́n sì mọ pẹ̀lú awakọ̀ bẹ́ẹ̀ ṣàkíyèsí, nítorí pé gbogbo wọn náà nígbà tí dírẹ́bà bá gúnlẹ̀ láyọ̀, òun náà ni àwọn náà wọ́n ó lè mú orí délé. Ó wá kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ sí. Láti ìlú Àbújá, orímọ̀ kó arábìnrin kan yọ lọ́wọ́ afurasí tó fẹ́ fi ṣe ètùtù ọlá
ní ìlú Àbújá. Bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé iléeṣẹ́ ọlọ́pàá látẹnu agbẹnusọ wọn yún Josephine Ada ẹ̀ka tolúlu ilẹ̀ yìí náà wọ́n fi léde o ní ọjọ́ 21 nínú oṣù kínní ọdún yìí nǹkan bíi aago 11:30 ní àárọ̀ ọjọ́ òun gangan náà ni wọ́n gba ìpè o láti ilé ìtura kan tí mẹ́nà gbègbè Wuse nílùú Àbújá wípé ẹ mọ̀ bọ̀ wá o ẹ wá wo ohun tójú wá rí. nígbà tí wọ́n sì débẹ̀ òun náà ló jẹ́ pé ń ṣe ni wọ́n rí arábìnrin kan o tó jẹ́ pé ẹni tó gbé wá sí ilé ìtura ọ̀hún tó jẹ́ pé ó ti dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ tí ó sì fẹ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ o láti fi ṣe ètùtù ọlà kó tó di pé ọmọkùnrin ọ̀hún kó tó di pé ó na pápá bora o. wọ́n ní ṣe rí arábìnrin ìtọ́pọ̀rọ̀kọ̀ ẹ̀ ní Promise Eze tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ebonyi òun náà ló jẹ́ pé àti ìpínlẹ̀ Ebonyi òun ló ti wá o. nígbà tó sọ di mímọ̀ oníṣẹ́ rí ọmọkùnrin ọ̀hún òun náà ló mọ̀ pé orúkọ ara rẹ̀ ní Michael Prince fóun olójú òpó ayélujára làwọn sì ti pàdé o. ó ní ṣáájú làwọn ti jọ sọ̀rọ̀ ó sì ti ní kí òun wá bá òun ní ìpínlẹ̀ Delta ó ní ṣùgbọ́n òun ò lọ tóun sì ní káwọn fìpàdé sí ìlú Àbújá. ó ní ìlú Àbújá yìí gan òun náà làwọn fi ìpàdé sí o. ó ní ìgbà tí àwọn tó sì di pé ọkùnrin ọ̀hún gba ilé ìtura àwọn sì ń bẹ ní ilé ìtura náà òun ṣàgbọ́ tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi pé àwọn ọ̀rọ̀ tí ń sọ lórí fóònù ọ̀hún ó náà ló jẹ́ ilé yìí tó gba ìfurasí náà àti bẹ̀ ló ń ti fura o. ṣùgbọ́n ní àsìkò ìgbà tí òun gbìyànjú láti sá lọ mọ́ ọmọkùnrin náà lọ́wọ́ níṣe ló yọ ọ̀bẹ jáde o tó sì ní òun ó gbẹ̀mí òun o. ó ní ó tiẹ̀ ti kọ́kọ́ lù ú tó ti kọ́kọ́ ṣe òun léṣe tí ó débi pé arábìnrin òun gan kò tiẹ̀ mọ́ra mọ́ lásìkò tí wọ́n kọ́kọ́ gbé tó ti kọ́kọ́ ṣe é léṣe. ó ní eléyìí gan ló wá mú un tó fún láǹfààní láti so lọ́wọ́ lẹ́sẹ̀ ó tún dè é lẹ́nu o. kódà ó ń ṣe ló so ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ó so mọ́ àga kan tó sì já sí ìhòòhò. nígbà táwọn ọlọ́pàá débẹ̀ àwọn náà wọ́n gbé lóní dìgbàdìgbà o lọ sí ilé ìwòsàn tó sún àgbègbè ọ̀hún tí ń bẹ ní Wuse ní ìlú Àbújá tó tó di pé ọmọbìnrin ọ̀hún ló wá ń ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ bí ó ti ṣe ṣẹlẹ̀ báyìí. ọmọkùnrin náà òun náà ló jẹ́ pé ó fi ẹrú pera rẹ̀ lọ́mọ tó jẹ́ kódà ńṣe ló kó fóònù arábìnrin ọ̀hún ó kó fóònù rẹ̀ méjèèjì lọ láti má bàa pé ẹnikẹ́ni. ní báyìí wọ́n ní wọ́n ti ń dọdẹ rẹ̀ Emmanuel Okoro gangan láti ìpínlẹ̀ Èkó òun gan náà wọ́n pe orúkọ ọmọkùnrin ọ̀hún ṣùgbọ́n ṣe ló parọ́ fún arábìnrin ọ̀hún pé Michael Prince ó ní ó kọ òun. ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọn ti wá fi léde báyìí ò wípé wọ́n ń wá kọ̀rọ̀ sí arákùnrin ọ̀hún ọgbà tí ọwọ́ bá ti tẹ̀ ò wọ́n sì fi ojú rẹ̀ wọ́n fi dánrin òfin. ó wá ké sí gbogbo àwọn ọmọbìnrin ọ̀jẹ̀ wẹ́wẹ́ àti àwọn ọmọbìnrin wípé ẹ mọ irú ẹni tí ẹ mọ̀ pàdé ò lójú òpó ayélujára kó tó di pé ẹ mọ̀ wá wọn lọ ẹ mọ̀ kàn ṣàdédé mọ̀ wá àyàn lọ eléyìí tẹ́ bá pàdé lójú òpó ayélujára. àwọn ìròyìn ọ̀hún kò ní jù ìtàsìkò yìí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó ní lọ́mọ. ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. títí ìgbà míì tá a tún máa pàdé ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.